ẹlòmíì ń ṣàdúrà ní kò mọ májẹ̀mú àdúrà Ọlọ́run ṣàlàyé ká pè òun sọ májẹ̀mú gbígbà àdúrà fún anú àyà kan yìí gbogbo májẹ̀mú tí ó má dúrà àgbà Ọlọ́run ti kà ń bẹ̀. Ayyakumullah. ó ní wáyé dáhàsá alákan ibáàdì àní àwọn ẹrúsìn mi bá ń béèrè nípa èmi Ọlọ́run lọ́wọ́ wa ànábì Muhammadu. Fa inni qarib. ìwọ ànábì sọ fún wa pé dájúdájú ní kọ̀rí. ilaha illallah la ilaha illahu la ilaha illa anta la ilaha illa ana kafaka Allahu min salbin hamaka Allahu min aibin شفاك الله في حبي نجاك الله من عجب إلهي كل دعوانا مجيبا بل ومعتنا كنوزا ثم إيمانا ختام خير فوزانا بيعقوب وزد قربا صفي النفوس هيرتبا حبيب الخلق لجبا لسانه وسوق قلبا وخصصنا بنجواك وجملنا بتقواك ومتعنا برؤياك وأكرمنا بسلواك أباكي أحيي مريوانا بيانا ثم تبيانا دها بالفصل تقوانا عجبوا بالخير دعوانا بيعقوب وزد قربا صفي النفوس هيرتبا حبيب الخلق لجبا لسانه وزن قلبا صلاة الله سلام الله على المختار عبد الله والأصحاب أهل الله كذا الأنصار كنز الله. بسم الله لقد جاءكم لإلاف أميكم العافية اللهم بارك فيكم وبارك فيكم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صلوا عليه وارفعوا أصواتكم يغفر لكم في يومكم قبل الغد يغفر لكم في يومكم قبل عدد صلاة كاتو وكالعزو أو كان وزاده ما هو لهاي لكم في يومكم قبل الغد. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. بسم الله والحمد لله ثم الصلاة والسلام على نبي الرحمة. ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad ẹni ayé. المبعوث رحمة للعالمين. dìde kó lè máa jẹ́kẹ̀ fún gbogbo àwọn. mo fẹ́ kí a wí lẹ́ẹ̀kan náà pé Allahumma salli ala Muhammadin. ala
وعلى آل محمد وعلى آل محمد وصحبه وصحبه وسلم وسلم آمين. 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 ìyá wa gbólóhùn ọpẹ́ sọ́lọ́hun tí ṣe gbólóhùn alhamdulillah 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 rabbil alamin. alhamdulillah rabbil alamin. gbólóhùn ọpẹ́ tí a ṣe akramakumullah. bá a ti ṣe lẹ́sìn náà rí ọlọ́run sì fi ṣe gbígbà àdúrà fún àfáà wa fadilatu Sheikh Rahman Mas'ud Bello foreign anakumullah. orí foreign yẹn yọ wà nù bírákẹ́ẹ̀tì ni abidakumullah. ó kàn gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ mẹ́kí ló kọ àfáà wa foreign akramakumullah. lẹ́mẹ̀gán ọba pé màá foreign ni mo wí anakumullah. ọlọ́run ti fi foreign ó ti fi dùn àánú ìlọpẹ́ tí mo sá ń dá ọlọ́run méje nu ọpẹ́ ẹwọ́ kan o. آمين. ẹgbẹ́ra ńlẹ̀ ẹgbẹ́ra ńlẹ̀. آمين. lẹ́sìn àdúpẹ́ oore wá wa lékún àbí ò lékún. ó lékún. ọlọ́run mẹ́jọ wo oore ìdúró. آمين. ọ̀tá ó máa wò ó bíi kó ṣubú kó ṣubú أكرمكم الله. balógun ọlọ́run fọ́rin ò ní ṣubú láyé. آمين. ya Allah. ojú tí wo nǹkan tó dáa tí pé kọ́ máa dáa ó kéré الله. ọ̀pọ̀lọpọ̀ lójú tí wo nǹkan tí èèfé ó dáa أنكم الله. tí ó wò pé ìyẹn fílẹ̀ ńlọ́pọ̀ wọ́n máa pàwọ́ tá a wà níjókòó àlùbáríkà yìí ojú orí ojú àlùbáríkà lójú wa bá a ti ń wo Sheikh fọ́rin pẹ̀lú ojú tó dáa kó tó máa dáa sí i tí a náà máa dáa. آمين. lákọ̀ọ́kọ́ náà mo kí ìjókòó àlùbáríkà yìí mo kí bàbá mi búlàlà شيخ. bí أيادكم الله. àtijọ́ pé sáàyè lọ́dọọdún ni mo bẹ̀ lọ́run nínú àánú rẹ̀ ọlọ́run tó máa tẹ̀yìn wájú lórí dáadáa. آمين. ọmọ yín ni Sheikh fọ́rin ẹ sì padà lẹ́yìn ẹ̀ nígbà kan أكرمكم الله. bíi ti wù ọmọ kódà a lè pè ń gbá òjò àti inú ẹ̀rùn ọlọ́run má padà lẹ́yìn ti yín náà. آمين. mo wá ṣe fún àwọn àlùfáà wa tí wọ́n sọ̀rọ̀ wá àṣìṣíwájú mi أكرمكم الله. bàbá wa كلاقة. tí wọ́n fún mi bàbá mi Akílápá أياكم الله. ẹnìkan ti sọ̀rọ̀ ṣáájú tiẹ̀ kí bàbá mi kéwú Kúlérè. lérè Ibrahim Yahya. ó láwọn tó fún mi ní tíra tí wọ́n ṣe أكرمكم الله. anakumullah. ọlọ́run má jẹ́ kí bàbá náà gbàgbé mi آمين. ẹni pé mo ti jókòó mẹ́ntíọ́rà ni mo sá ń kà أنكم الله. wọ́n kọrin wọ́n yin ànábì wa Muhammadu صلى الله عليه وسلم. pẹ̀lú gbogbo buhuru tí ń bẹ láyé anakumullah. ẹ̀rìn bá àríkà tí ò sùn náà tí àná abqakumullah. bàbá náà ọlọ́run má jẹ́ wọ́n gbàgbé mi o آمين. tí ẹ bá ní ọ̀gá ìbò tí ẹ fún mi tó dùn mọ́ mi nínú jù tíra yẹn ni الله. anakumullah. kódà mo tọ́jú ẹ̀ mo tún gbé mọ́ra bí ọmọ abqakumullah. mo bẹ̀ lọ́run pé má jẹ́ wọ́n gbàgbé mi آمين. mo fi kí bàbá mi ní ẹ̀gbẹ́ bàbá wa Sheikh Búlàlà ẹgbẹ́ wọn. bàbá mi al-ilmu زينة الفتى. zinatul fata حفظكم wa الله. bihi yukrimuhu حيث haythu ata أتى. bá a fa àwọn tí máa kí ẹnu kódà wọn yẹ pé ó kọ wọn pé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ yín o pé lọ pé àfa àwọn mẹsàgìdì wáyé ń gbọ́ bẹ́ẹ̀ rí báwọn àfa wa ti pè é pé ọmọ mi al-ilmu زينة zinatul الفتى. fata àwọn náà máa wá parí ẹ̀kọ́ wọ́n bihi yukrimuhu حيث haythu أتى. ata ẹran tí ìjọ náà níbí àná yìí ọlọ́run wa sọ dóore fún yín ó sọ di ẹ̀yìn ó sọ di dáadáa fún yín mélòó mélòó ni àwọn tí ń bẹ ń jọ náà jẹ́ ti parí máyé la أنكم الله. tí yóò wà rí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ tó jókòó ọlá ìjókòó ọpẹ́ lónìí mo bẹ̀ lọ́hùn pé ẹnu ọpẹ́ yín ò ní kan láíláí آمين. yóò tún máa yẹ yín lọ náà ni آمين. tí ẹ bá ní èèyàn á kàdámọ̀ àáfàá rẹ̀ الله أكبر. wọ́n ṣe kídìmọ̀ àáfàá wọn kódà bí kídìmọ̀ ká fọṣọ àáfàá ẹ̀ ni الله. ká lọ ata tí yóò fi jẹun ni anakumullah. ká kó èlùbọ́ tí wọ́n ó rò fún ni الله. anakumullah. kí a tún ṣe kídìmọ̀ ká wa mọ́tò àáfàá ẹ̀ ni Allahu akbar. láì mọ iye ọdún pé mú kí ìwọ náà ń so الله tí ẹ bá pe أكبر. dráìfà tá àbárí kó dé lójú àwọn alídùú bẹ̀rù àsìkò púpọ̀
a ní wọn náà mú kí ọyá bísímìlà Allahu akbar. ó lè pé ọ̀dọ̀ àfa àwọn lọ́wọ́ mọ́tò wọn ti dán Allahu akbar. kì í ṣe pé wọ́n mọ mọ́tò wà púpọ̀ bẹ́ẹ̀ wá lílo ó pé mú kí ìwọ náà ń so bẹ́ẹ̀ lèmi náà Allah anakumullah. wọ́n lẹ́bi ọmọ tí àwọn ará wa lọ díẹ̀ díẹ̀ Allahu akbar. àsìkò tá a fún aago mẹ́wàá ní àgbọ̀dọ̀ léètì ọlá rẹ̀ lẹ́wà ń jẹ lónìí dáadáa náà ẹ jẹ́ pẹ́ Amina. kò sì ní kóró lẹ́nu yín Amina. bọ́ ọba ní tí mò ń wí òrì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàn ọba ṣe dáa lọ́dọ̀ àfa rẹ̀ ṣé wọ́n ó fún un lọ́mọ Anakumullah. wọn náà ti bí tí mo wí ń kíyèsí Awidakumullah. wọ́n ṣe eré lọ́dọ̀ àfa àwọn tó wá wù wọ́n sọ̀sọ̀ wọ́n tó nígbà ọmọ bíbí inú mi nì mo fún ọ ọlọ́run tó máa tẹ̀yìn wájú lórí dáadáa Amina. wọ́n jà kí dáadáa náà lópin fún yín Amina. bọ́lọ́mọ wa ṣe àfa wa ṣe fọ́rìn bó ti ṣe yìí èmi gẹ́ ń dúpẹ́ rẹ̀ lọ́tọ̀ Alhamdulillah. orí tí mo kọ́ kíyèsí òní ìgẹ́ ọ̀fẹ́ yẹ oróde kan lákọ́kọ́ lọ lọ́jẹ́ àìrípa yìí lábẹ́ àpẹ́ báyìí Anakumullah. onílábẹ́ bó ti wù rí àdè lọ́rùn Akramakumullah. àfọ́rìn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ inú ẹni tí ẹ̀fẹ́ kábùkù ọkà àfa àwọn àbá àfọ́rìn bá wà nù Anakumullah. gbogbo ohun tó bá jẹ́ ẹ ní àbùkù bẹ́ẹ̀ bá lóun ọ̀tẹ̀ fáfá rẹ̀ ó ìbínú ẹ̀ lẹ́ẹ̀kan náà ni ọlọ́run wá ń gbé ga àbí ò gbé ga Ọlọ́run gbé wọn ga. èmi dúpẹ́ fọlọ́run o Alhamdulillah. wọ́n dẹ̀ pé nǹkan ayé náà ni a bá ń fi wá ọlọ́run ṣe é fún un ndálòmí ò forí dólẹ̀ sí àbáwọ̀ kéwìlérè wọ́n sọ̀rọ̀ pọ̀ nú ọ̀rọ̀ wọn Ayyakumullah. ẹgbẹ́ ẹlòmíì gan yóò pè kóhùn ò lè bá àrí báyìí àfi kóhùn bá ṣe báyìí bá a fa àfọ́rìn ti ń ṣe oore ọlọ́run wá ń tọ́ sí àbí ọ̀tọ̀ sí. Ọ̀ntọ́ sí. ìgbà tí a fẹ́ mi ìgbàgbọ́ wa wò ẹgbẹ́ra ńlẹ̀ tí àfa àwa ṣe wá sí Ìbàdàn èèyàn àmọ́ páàkì ọkọ̀ kan lọ sùn bí nígbà tí èèyàn jáde lásùn bá wọn ti gbé mọ́tò lọ. Subhanallah. àbá tí wọ́n fẹ́ máa wá àyàn bọ́lẹ̀ pé ẹ fi ilẹ̀ nígbà tí ọba rí nǹkan ìṣẹ̀lẹ̀ yóò jókòó lé torí mọ́tò ẹ ṣe fáàrí fáàfá irin iṣẹ́ ni Anakumullah. àfa àti yóò ṣe wáàsí gbọ́dọ̀ nírin iṣẹ́ ọ̀gá irinṣẹ́ rẹ̀ ní mọ́tò ìwò láti kúrò ní ìsìn bàbá tó kúrò lógo ọlọ́run inú ọkọ̀ náà láàbọ̀ síta àgò lẹ́yìn rọrùn Amina. wọ́n sì sọ àfa àwọn gbé nǹkan ìrìnsẹ̀ lọ bó ti tán ni bàbá àti gbà fọlọ́run wáàsí tó ní kí wọ́n tó lọ ṣe ó dà kọ̀ hànú ohun rẹ̀ pé àìwọ̀n àní ṣe wáàsí mọ́mọ́ ń padà lẹ́kọ̀ọ́ rárá ó ṣe wáàsí tó yẹ kó ṣe ọlọ́run wa tó gbé mi ìpààrọ̀ fún àbí òfun Ọlọ́run pààrọ̀ rẹ̀. àtọ́lọ́run fi ṣe nǹkan náà mo ṣàdúrà fún wọn o Allah. a sì kí yín ò ní kán yà Amina. yóò tún máa lọ wájú sí i Amina. ojú òsì ní tì yín láéláé Amina. oníjókòó ọpẹ́ mi lónìí kò tó wá ma bẹ́ẹ̀ atúrẹ́ ni ọlọ́run kan èmi ọ̀mọ́ o ó ní ilé tẹ́ẹ̀kọ́ ilé kéwú tẹ́ẹ̀kọ́ mọ́sáàsì sí Akramakumullah. fi ilẹ̀ fọlọ́hún fún fọ́rin mi ẹlòmíì kẹ́mẹ́ bá ní wọ́n fún lẹ̀ agbo tí ọ̀gbà kan yọ kọjá níta àjókòó sí síbẹ̀ náà ilẹ̀ ǹgẹ́ tún lè mẹ́bọ̀ sí wá ọ̀rẹ́ fún yín tí mo bẹ̀ lọ́hùn pé ìbẹ̀rẹ̀ oore ni ó jẹ́ ká àjópin rẹ̀ Amina. ọlọ́run tó máa tẹ̀yìn wájú dáadáa Amin. pábánbárì ẹ̀ ọlọ́run tó wá dín ẹ ládìí ájì lọ́dún yìí Allahu. ẹ já sí alihamudulilayi Alhamdulillah. ọmọ iye owó ájì ni àgbẹ̀mẹ̀ náà Alhamdulillah. ń kó àwọn èèyàn lọ Ayyakumullah. ó kéré tán mílíọ̀nù mẹ́jọ ni wọ́n tẹ ẹ̀kọ́ ìjókòó ní lálẹ́ afẹ́ gbowó ájì ó lè má pè Olùkọ́. é ẹnìkan sì wo sòsùn ó ní mo fún ọ mo fi yé Allah. mi sísá Allah. oore ńláńlá ọmọ ìyàdó ẹ Amina. ojú àti fọ́nrin láyéláyé Amina. ẹ̀mí gígùn àlàáfíà bá ń jogún ẹ̀ fún Amina. wọ́n jẹ́ pa ọ̀tà ọ̀ka láyéláyé Amina. lọ́dọ̀ àwọn ẹni ńláńlá ọlọ́run ṣe kàǹkà ẹ̀ ẹgbẹ́ tá lómi ọba débẹ̀ gan ọmọ ìlẹ̀kùn tó kàn ìrọ̀rùn ní fọ́rin fi ń débẹ̀ ọ̀nà ò ní dí mọ́ Amina. wọn á bẹ̀yìn ìyá wa náà dúpẹ́ kú oríire àjọ ń dúpẹ́ ayọ̀ ni Alhamdulillah. ọlọ́run jẹ́ àdúpẹ́ náà pẹ̀ lórí ẹ o Amina. gbogbo ẹ̀yìn ìyá mi tí ọlọ́run fi ti àbá wa fọ́rìn ọlọ́run mọ̀ wọn alára ara wa lórí dáadáa Amina. gbogbo ẹ̀yin jàmáà àbá wa fọ́rìn ọlọ́run ní jẹ́ túká o Amina. alal kitabi wa sunna náà là máa wá o Amina. ọlọ́run tó máa tẹ̀ àwájú sí Amina. Amina. àdúrà mi nù Akramakumullah. ayé àti ìwé kàálà mi wá jáde Hafizakumullahu ta'ala. mo ti kí gbogbo ẹ̀yin àfa wa ń kalẹ̀ o ẹ dákun ẹ má bínú ẹ má bínú àsìkò ní í ṣe mí mo sì ń wo ọ̀nà ilé ọlọ́run jẹ́ àjọgúnlẹ̀ láyọ̀
mo ti kí àfa àwọn àlè ṣáádì mo fi kí gbogbo ẹ̀yin àfa àwọn ọlọ́run ó dúpẹ́ fún yín o. Àmín. àyà tí wìkálà mi já Abgirakumullahu ta'ala. Bákọ́rà náà di ọjọ́. Ayakumullah. mo ti kí àwọn àfa àwọn káàbọ̀ o. Alikali, Doctor. àfa àwọn àdókòtò a ní àṣẹ wáàsí fún alẹ́ sí. Bẹ́ẹ̀ni. wọn ò gbàgbé ojú dáadáa ní ojú àlùbáríkà. Aya dáadáa yóò 186. máa lọ wájú sí. Amina. ìjọba náà kà lẹ́nu gbòòrò. Àmín. Bákọ́rà lẹ́jà. Aya 186. àti fọwọ́kọ ọlọ́run wá sọ. mo wá bẹ lọ́nù àánú ẹ̀ náà bá a ti ń bá fọ́rìn mi tá n bá a kẹyẹ lọ́dọọdún wọ́n gbọ́mọ rẹ̀ jòlógo ọlọ́run. Amina. orí mímbàrí náà ní Amina. wà lọ́dún tí ń bọ̀ tí ń gbẹjọ́. Àmín. ìyàwó náà ò ní ṣàwárí. Amina. ọlọ́wọ́ bá ń dùnnú pẹ̀lú ọmọ àlùbáríkà. Àmín. lọ́lá ọ̀kan ṣoṣo ọlọ́run. ọlọ́wọ́ wọlé ọkọ ní yá mọ́lámù yàlídì wà lámú yóò lájú. Ọlọ́run lọ́ba tí ò bí wọn sì ní bí fún un láíláí. yóò jogún ọmọ àlùbáríkà fún ọ. Amina. yóò wà yà sára rẹ̀. Amina. yóò fi tàwájà gbogbo dáadáa fọ́nrán. Amina. la hawla. Wala quwwata illa billahil aliyyil azim. àyà tí ẹ jáde mo fẹ́ tú. Wa idha sa'alaka ibadi anni. ẹlòmíín ṣàdúrà ni kò mọ májẹ̀mú àdúrà. ọlọ́run ṣàlàyé ká pè ń sísọ májẹ̀mú gbígbà àdúrà fún anú àyà kan yìí. gbogbo májẹ̀mú tí ó má dúrà àgbà ọlọ́run ti kà ń bẹ̀. Ayakumullah. ó ní wa idha sa'alaka ibadi anni. Anni. àwọn ẹrúsìn mi bá ń béèrè nípa èmi ọlọ́run lọ́wọ́ wa ànábì Muhammadu. Fa inni qarib. ìwọ ànábì sọ fún wa pé dájúdájú ní qarib Anakumullah. èmi ọlọ́run súnmọ́ pọ̀. Ujibu da'wata da'i idha da'an. ẹ má jẹ́ òru yín lójú o. ọlọ́run ní mọ̀ ọ́ máa dáhùn pé ẹni ọba pè mí nígbà tó bá tó pè mí. tára bá ní ọba bàdí ìtẹ̀wọ́sọ́ ọlọ́run ní kóhùn rí o. àfi kọ́ tẹ́wọ́ sí pé ọlọ́run bá múnira ìkú o. ọlọ́run mi náà fẹ́ oore látọ̀dọ̀ ẹ̀. Allah. wọ́n sì àlùlọ́ àmì ní fọ́dúlì yìí. oore lọ́dọ̀ ọlọ́run. Anakumullah. kí lọ́ọ́ máa bínú oore olóore sí. Kí ló ń bínú olóore sí náà? sọ́lọ́run tó fún un sọ́lọ́run ò lè fún wọn náà. Ọlọ́run ò lè fún ọ ní è. májẹ̀mú àkọ́kọ́ Falyastajibu li. ẹ dáhùn pè mí ọlọ́run ẹ dáhùn pè mí o. sáà wá dáhùn rẹ̀ mi àtẹ̀yìn. Ṣádáhùn rẹ̀. ìjókòó àlùbáríkà láwa yìí àwa ní ẹ fún nírun Hafizakumullah. àwa tá a jó ń rìn àjò ní ẹ fún ká ṣe jámù. Nìkan fún ká ṣe jámúrù. Anakumullah. ọba ti yẹ láwa ẹ̀yìn ó ń lé bí òun bá ti tó kó dàbọ̀ já àyè náà ká kí n bẹ̀. Falyastajibu li. ara pálíyàsítà jí búlí Anakumullah. ńlọ́wà ká dáhùn pé Waliyu'minu. ọlọ́run Anakumullah. kó dàbọ̀ jẹ́rù ìjókòó yìí wọ́n gbàgà ìkó àbíká sun wájú àbí àtò lẹ́nu bẹ́ẹ̀ ọ̀yá ẹ̀jẹ̀ kírun Tírun bá ti dúhùrì tó. Falyastajibu li. ìjàmbá dáwà nù lóye gbà wọ́n lè yí omi nù bí májẹ̀mú kejì nù ká lọ nígbàgbọ́ ọlọ́run ó gbàdúrà wa kò sí nǹkan La'allahu. kan tọrọ fáà pé kéèyàn yòókù òun ò ní kírun o Kò sí ní tó ní tó gbé nǹkan kan pé ò ní kírun. tànàbí fi kú ní kírun o Tànàbí fi kú ló ń kírun. ànábì èjàrún pọ̀ o Èéjàrún pọ̀. ọ̀gá àṣàlátù ní kéèyàn yóò kírun lásìkò Ọ̀gá ẹ̀ àsàlátù ní kó kírun lásìkò ẹ̀. àṣàlátù fi wákàtí hà. Kákírun lásìkò tọ́lọ́ ń fìrun kọ̀ọ̀kan sí oníjẹ́ ìgbàgbọ́. inna salata kanati Ala- alal mu'minina Kitaba mawquta. òkútù ló pè é Anakumullah. yorùbá ọ̀kan níta òkìtù rẹ̀ Mu'akkata. àwa onírìn àjò la lè ṣe jámù bayna duhuri wal Wal asr asr. wa bayna al maghrib wal isha Afakumullah. sáwa onílé o Èso nílé. yorùbá bá ti tó kódà bẹ́ẹ̀ yóò dùn lẹ́gbẹ̀ẹ́ kan Kírun. wọ́n pè kí ní sẹ́ńbẹ̀ àwọn kírun ti ẹ̀ nù kò sí nǹkan kan. Falyastajibu li waliyu'minu bi la'allahum yarshudun. wọ́n lè yóò mìíràn bí njó nígbàgbọ́ pàdúrà tá à ń ṣe lónìí ti gbà Onígbàgbọ́. wọ́n ń ṣàdúrà fẹ́lòmíì ní kò gbàgbọ́ pàdúrà àwọn gbà yóò tó máa gbé à ń gbà tẹ́lẹ̀ tí ìkọ́ bàpò kẹ́ mú tèyìn jáde ṣé ànábì mú nǹkan kan jáde Sallallahu alayhi wa sallam. fọ́nrìn tí ọlọ́run ṣe dáadáa bó ti ṣe yìí Ayakumullah. ṣé nǹkan àti bàpò kan ni wọ́n yẹra lórí Irọ́ o, kì í dira o. Fọ́nrìn àdúrà ìdira wọn o. kọjá àdúrà bàbá àti ìyá ẹni Bẹ́ẹ̀ni. àti àáfà ẹni Anakumullah. bàbá ẹ ṣàdúrà fún ìyá ẹ ṣàdúrà àáfà rẹ ṣe
o tún wá ń dá òtí pé sàdúrà mi sì gbà Allahu. àdúrà rẹ ti gbà ó ti gbà. Anakumullah. ń wá kí Anakumullah. ó nígbàgbọ́ pàdúrà rẹ ti gbà gbogbo wa làdúrà wọ́n gbà Amina. gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ wá láti ọ̀nà tó jìn Látọ̀nà tó jìn. wọ́n ń gbé láti Kòròdú Ìkòròdú Èkó. kìí sẹ́rìn kékeré ìpadà yín náà ó tó já rọrùn Amina. àlọ́ àbọ̀ yín ọmọ dáa Àbọ̀yọ́ máa dá. ìfẹ́ Ọlọ́run lẹ ní sí adé ẹ fi wá ìfẹ́ Ọlọ́run àpò lórí ẹ̀ náà Lórí ẹ̀yin Amina. náà. ó ní bẹ́ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ dẹ nígbàgbọ́ sọ́nù La'allahum yarshudun. gbogbo làálàá káàtún pàápàá méjìlá tún làálàá náà pé Hafizakumullah. ìmọ̀ àtàrọ̀jí àwọn àtàwùkì Hafizakumullah. tá a bá ti ṣe nǹkan tọ́lọ́ ń kà á lẹ́nu májẹ̀mú gbígbà àdúrà kò síyèméjì máa àdúrà wa ti gbà Anakumullah. pàápàá látúnyún Hafizakumullah. pàápàá àdúrà wa ti gbà gbogbo wa làdúrà wọ́n gbà Ọlọ́run jáde ọkọ̀ wọ́n gbà. Ọlọ́run má kọ̀ gbígbà àdúrà fún Ọkọ̀ wa yín gbọ́ àdúrà fún wa. nǹkan à ń ṣe lọ́dún yìí mọ́ṣẹ́ ló pin Ọlọ́run má dáadáa ṣe ló pin dáadáa. ìdá máa pa ẹsẹ̀ bẹ̀rẹ̀ ètò ní ṣùgbọ́n ẹ yọ̀ǹda wa Anakumullah. torí wọ́n yà ṣe mọ́jú ni Allahu Akbar Ọlọ́run bá ní fa àlùbáríkà sí Ọlọ́run bá ní falùbáríkà sí. lọ́sẹ̀ lẹ́yìn ló pe o Ọlọ́run má ṣe ló pin. Ọlọ́run tó máa tẹ àbá wa pọ́nrìn síwájú sí Máa tẹ̀ wọ́n síwájú sí. lẹ́nu ọdún tó lọ yìí dáadáa tó pọ̀ ló tó ti kún Ó ti kún. tí fọ́nrìn mẹ́rin bá ti gbé máìkì lé lọ́wọ́ tẹ́lẹ̀ sọ́lù àlẹ́yìí wọ́sà Sallimu taslima. inú fọ́nrìn yóò wù Ohun tí ó wí ń tiẹ̀. ṣùgbọ́n ní ìsìn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. ó ṣe òṣè fọ́nrìn ọkọ̀ sí wáàsí ìṣẹ́jú mélòó kan Bẹ́ẹ̀ni. pé ẹ̀kọ́ gbọ́ wáàsí náà Gbọ́ wá sí. ìtọ́sí ga jù ní ti ń ṣe o Wàláì. yóò sì sọdódú ọ̀rọ̀ Allah. tí ò ní tijú ẹnìkan torí ẹni tí mo máa gbọ́rọ̀ rẹ̀ fọ́nrìn bẹ́ńbẹ́ Anakumullah. ọ̀rọ̀ òdodo ọ̀nà bàbá rẹ̀ sọ Abukakumullah. kò sì gbọ́dọ̀ fi òun náà lẹ́nu láti sọ Anakumullah. fọ́nrìn ó bá wa àfa àsòdodo pé bó o láyé dà yìí kódà yìí tí mo wò kẹ́yìn tó dùn mọ́ mi ó ní ẹ fẹ́ máa yẹ̀yẹ́ ẹ̀ mà ní Wàláì. Ẹ má kéré màmá. ẹ má kéré màmá Ẹ má ṣàbòsí mímọ́. èèyàn dẹrù dáradà nù kíkọ́ ẹ̀kọ́ ọmọ o tó ń pé kí lọ́gbà èwo ni wọ́n gbà ń tiẹ̀ Mo lọ gbà ń ó lè tiẹ̀. mọ̀ pé mọ̀ ń tà bá rẹ̀ dáadáa Anakumullah. Ọlọ́run fẹ́ jẹ́ kí fọ́nrìn ò sì wí o Ọlọ́run bá ní ó sì wí. díẹ̀ díẹ̀ náà sì ní gbogbo nǹkan ó Akramakumullah. pè bá Waziri débẹ̀ ìlú ní ìpàdé ẹ̀ bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ni. díẹ̀ díẹ̀ náà gbogbo Díẹ̀ díẹ̀ ní gbogbo nǹkan. níta sì ṣéhùn èyí ò sọ àdí kèfèrí Anakumullah. torí mo ti mọ àwọn nìkọ́ọ̀dù Bẹ́ẹ̀ni. gbogbo kátìkàtì làwọn yọ ọ̀bẹ tí wọ́n bẹ̀ yọ sí Ayakumullah. ó sì bẹ́ mi náà ń bẹ̀ Anakumullah. tọ́ra àní ṣe tí ó kà láfa wàsún náà láìláì àní ṣe bọ́kẹ́ sáàyè ẹ̀rí ni mo wà ní ngbè ìbéèrè ẹ̀ Anakumullah. bọ́ bá béèrè wọ́n yọjú ẹ̀ ìsáyè ṣe Abukakumullah. ọlọ́mọsí ló pè Ọlọ́run má ṣe ló pin dáadáa. dáa tẹ fọ́ọ̀rì síwájú Ọlọ́run má tẹ̀síwájú. Amina. méjì ọwọlẹ̀ Ọlọ́run má jẹ́ ọ wọlé. ní ti Amina. ń rí nínú mi máa dùn sí Alhamdulillah. kódà mọ̀ máa dàdúrà rẹ̀ sí ń kọ̀rọ̀ Bẹ́ẹ̀ni. pé ọlọ́run má méjì ó ṣubú Amina. kódà irú aṣọ tó ẹ wọ̀ yìí wọ́n ti dá fẹ́mi náà Akramakumullah. bí ẹ̀dá ṣe pé ńlẹ̀ máa sí lẹ́tà kiri ni ọ̀jẹ̀ mi náà wọ́ tó Anakumullah. kóyún náà wẹ̀ sáyé àmọ́ Ayakumullah bá ní ta'ala. palibarika sí Ọlọ́run fa àlùbáríkà sí. ìdá ń ṣe lọ́dún yìí mọ́sẹ̀ ló pin Ọlọ́run má dáadáa ṣe ló pin dáadáa. lọ́dún tí ń bọ̀ á tó lékún sí Ní a tún lékún sí. ìmánan Ní mímánì. Nígbàgbọ́. ọlọ́wọ́ tó lé akún gbàgbọ́ Ọlọ́run lé Amina. akún gbàgbọ́. yóò tó lé akún lórí dáadáa sí Ọlọ́run lé akún lórí dáadáa Àmín. ní sí. àlùbáríkà ọlọ́ọ̀kan ṣoṣo Ọlọ́run kan ṣoṣo Ọlọ́run. Ọlọ́run. ọlọ́run wa náà tó lékún sí Ọlọ́run jẹ́ ó lékún sí. àlùbáríkà sí o Àlùbáríkà sí. àwọn máa gbà yọ̀ǹda àmà lọ́sùn wàá kà Suratul Fatiha Akasatul Fatiha sábọ̀ lápapọ̀. àlùmọ̀tánì Sábọ̀ àlùmọ̀tánì ni. ọ̀rẹ́ méjì ní sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad Bánàbí wa Muhammad. ó ti sọ̀kalẹ̀ fún Mákà lọ́sọ̀ Mẹ́dínà Lọ́sọ̀ Mádínà. Suratul Du'a yìí sì ni Àdúrà ni. súrà àdúrà ni Súrà àdúrà ni. kódà Suratul Ruqiyya ni Allahu Akbar. bí nǹkan olóró bá tààyàn bí ẹ bá ka Suratul Fatiha sí oró rẹ̀ ó jáde Yọ jáde. kì í ṣe ìwọ́n tó lò ká lùwò lọ́wọ́ ká jẹ́ fún ọ Àbúrò tó ń lò lè. wọ́n jẹ́ ń ta ọ jẹ́ o ọba ti ń dé fọ̀ pálápá kájà ò Kà á ṣiṣẹ́ mọ́. kékeré ti tọ́mọ lẹ́gbẹ̀ẹ́ mi rí Ayakumullah. tí mo sì ka Fatiha sí oró rẹ̀ sì lọ pátápátá Afakumullah. kódà àgbẹ̀ lọ hospital kankan Alhamdulillah. kó tó lè jẹ́ fún ọ kì í ṣe ìwọ́n tó yẹ kó ń dè ń bẹ́ ń díẹ̀ o Anakumullah. o ti da nǹkan mi pọ̀ mọ́ Fatiha kò lè jẹ́ fún ọ Wọ́n tó ń fọtí ló sẹ́kọ̀ o. kì í ṣe tiẹ̀ Kì í ṣe tiẹ̀. báwo lè lo Fatiha máa lo ọtí rẹ Kò lọ ní jẹ́ fún ọ o. Fatiha nìkan ni ọmọ ká ọba ní ọjẹ́ Adakumullah. Fatiha náà làwọn àká Tọ́. kódà méjì náà là á kà fún sí kọrin Abukakumullah. ọlọ́wọ́ tó máa tẹ̀ wájú Amina. Al-Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين bàbá wa آمين. ìmáàmù àgbà tí wọ́n lọ ọlọ́run bá ní lékún kẹrẹ fún Ọlọ́run wa bá ní lékún kẹrẹ fún wa. kódà gbogbo wa náà kódà mo ṣe wáàsí nítorí wọn Bẹ́ẹ̀ni, gbogbo ayé náà ó ti gbọ́ bẹ́ẹ̀ni. tí mi sọ dáadáa bàbá náà Wàláhì. orí alájọṣepọ̀ dáadáa pẹ̀lú àwọn àlejò wa ni wọ́n ọlọ́run bá ní lékún kẹrẹ fún wọn o. Àmín. gbogbo àwọn ẹni ọlọ́run tí ẹ ti lọ bá ní kí ẹ lápapọ̀ آمين. bàbá wọ ọba ìlú Ìlọrin ẹ bá ń ṣe ṣéèwù شيخ wallahu ya'simuka من الناس لا تخاف دركا ولا تخشى wala hawla wala quwwata. إلا بالله العظيم. wọ́n ẹ̀sẹ̀ gbà wá lálejò láàfin láìpẹ́ yìí Láìpẹ́ yìí ni. tá a wá gbà wọ́n fún bàbá mi Òbándómà ìjókòó náà kún pọ̀ bàbá mi Khalifa oníkàntì ìrì ẹ wọ́n sì ń bọ̀ bá ń lékún dáadáa bàbá náà آمين. ó dáa ká ní èèyàn dáadáa lẹ́gbẹ̀ẹ́ o ọlọ́run bá máa lékún oore rẹ̀ fún wa Àmín. bá ń lékún dáadáa rẹ̀ fún wa Àmín. oore wọn ọlọ́run méjì ò lókun Ọlọ́run má jẹ́ ó lópin. ọlọ́run sọ ọlọ́run mọ́sẹ̀ yìí láṣẹ máa wò Ọlọ́run má ṣe láṣẹ la mọ́. hawla ولا قوة إلا بالله العلي العظيم. baba ń Wazir ọlọ́run dákun bí baba ti ṣe tọdún yìí fún wa wọ́n fi àṣẹ tí wọ́n máa ń fi sí ní gbogbo ọdọọdún wọ́n ti wá fi sí tòní náà baba Waziri ọlọ́run dákun ọdún tí ń bọ̀ náà ọlọ́run má gbà yín lọ́wọ́ wa آمين. bí Muhammadin wa alihi وآله Àmín. وآله وسلم. nígbà tí baba ń bọ̀ wá ládùúà tí wọ́n ń bless wa ìgbà wọn ní agbáni alfa wa baba wa Dr. Abdul Al-Qadi Aburaya أدام الله حياته. ìgbà wọn ní wọ́n wọlé ọlọ́run dákun àáfà wa ọlọ́run dààmú àlàáfíà wọn آمين. mo kí ìwọlé Asaruje kí onílà ànábì onílà àlì ànábì kí wọ́n jọ ká máa bọ̀ wá orí stéèjì yìí ok kí wọ́n ní sùúrù à ń retí ìwọlé àlùfáà wa oníwàásí